Tani Sheikh Adam Alilori ìyàwó lásìkò sí Markazu Agége ọ̀rọ̀ ṣókí ta ní lórí League of Imam and Alpha àbí àwo la kọ sí tọ́pìkì mi ni pé ìgbà wo la mú àwẹ̀ because ẹlòmíì ti mú àwẹ̀ lẹ́ẹ̀nísìn bẹ̀rẹ̀ ìgbà wo ló yẹ ká mú àwẹ̀. Bismillahir Rahmanir Rahim. Mo fẹ́ káwọn èèyàn wa kàn farabalẹ̀ kàn gbọ́ àlàyé. Ta ni Mufty ilẹ̀ Yorùbá? Ohun tí wọ́n fẹ́ kó yé wa òun náà ni wípé èmi ò yan ara mi Mufty anada'i mi ń ṣe dáwà ni kápẹ́ lábẹ́ òbrẹ́là jama ta'awun muslimi abẹ̀rẹ̀ dáwà lórúkọ jama ta'awun muslimi ní 1994 ọdún méje before 1994 àbí ọdún mẹ́jọ àbí ntótó méje sí mẹ́jọ before 1994 àti ń ṣe dáwà ló kọ mí bí orúkọ Rafu'uddin èyí tá a ṣe kẹ́yìn ká tó dá jama ta'awun lẹ́ 1994 ó ní majlisu sẹ̀ríà ibi tá a ti ń tírìtì àkídà and tírìtì kìtàbù àti sunna kó tó wá di pé àwa ronú láti gbé iṣẹ́ Islam tó fẹ̀ tí ó dẹ̀ kárí gbogbo àgbáyé especially bẹ̀rẹ̀ láti ilẹ̀ Yorùbá wa yìí àwa gbé iṣẹ́ yẹn kalẹ̀ ní sẹ́tọ̀ pé lẹ́yìn ìgbà tá a dímọ̀ràn lẹ́yìn ìgbà tá a ronú lẹ́yìn kíka ọ̀pọ̀lọpọ̀ tírà lẹ́yìn títẹ̀ sí àìmọye àfa táwa gan lè sọ iye wọn mọ́ àìmọye tírà lẹ́yìn jíjókòó wòye báwọn kan ṣẹ̀ṣẹ̀ dáwà àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìsàn àgbé Jama'atu Ta'awun Muslimin rẹ̀ ní tí mo fọwọ́ ara mi dálẹ̀ ní Jama'atu Ta'awun Muslimin àwọn èèyàn mi bá a ṣe ń dálẹ̀ náà ni wọ́n sọ pé kí n máa lídì àwọn gẹ́gẹ́ bí ẹni tí ó mú mọ̀ràn wá. Mufty mi ò pé ara mi ní Mufty ṣùgbọ́n nítorí pé bàbá wa Olúwo tó pera rẹ̀ ní Emir ilẹ̀ Yorùbá sẹ́rí gbólóhùn tí Olúwo sọ pé Emir ilẹ̀ Yorùbá hùn àwọn nǹkan kan ní ń gbé inú ẹ̀ lọ́ba náà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èmi gan bó ṣe jẹ́ pé ilé kan náà láti jọ wá lẹ́mí àtolúwo ọmọ ilé kan náà ni a mọ láàṣà kan náà ilé tàwa báyìí ilé wọn ó fèsì kò sí nǹkan láàrin wa nǹkan kan náà jọ ni wá níbẹ̀rẹ̀ èmi ò fi sọ́ba because ọ̀tọ̀ lọ́ba tí àwa ń gbìyànjú kó jẹ́ ọba àmọ́ ẹni tó wu Ọlọ́run náà ni Olúwo bí Olúwo yìí ṣe bẹ̀rẹ̀ kò jẹ́ káyọ̀ tí sọ pé ẹja súnmọ́ Olúwo yìí ṣùgbọ́n kíní kan ni Olúwo ní tó lágbára kò gba ẹbọ kò faramẹ́ ẹbọ òrìṣà lẹ́yìn Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kò gba ẹlòmíì lọ́lọ́run mọ́ àti ànábì mọ́ Olúwo kórìíra ẹbọ gan-an tẹ́ bá ní ẹ̀rá lèbù lára Olúwo ẹ sá mọ̀ pé nǹkan ọ̀kan tó le jù lọ́dọ̀ Olúwo kò fara mẹ́bọ ó fara gún àwọn ẹyẹ àfa gan tẹ̀bára àfa ti ń bá jà nítorí ọ̀rọ̀ àsọdé bó ṣe ká sọdé lórí pé kò ṣẹbọnú Islam ló lè mú níjà pẹ̀lú àfa tó náà bá gbà pé ẹbọ wà nínú ẹ̀sìn Islam kì í ṣe pé wàá tako Islam kì í ṣe pé wàá tako àwọn àfa àmọ́ àfa tó bá súnmọ́ ẹlẹ́bọ kò sí bẹ́lẹ́bọ bá ti ń bínú pé kí ni ń sọ yìí làfa náà mọ̀ sí kí ni ọmọ bínú. Olúwo wa máa ń tẹnu mọ́ n tí wọ́n pè ní Islamic structure ètò Islam kìí sóun lọ́kọ́ sọ̀rọ̀ ètò Islam ó fẹ́ jí n tí àwọn bàbá rẹ̀ àtijọ́ tó ti jẹ níwò tí wọ́n dálẹ̀ ni nílẹ̀ Yorùbá yìí ìlú Ìwó lọ́wọ́ kọ́ lo sẹ̀ríà ilé kan bẹ níwò lónìí wọ́n pè ní ilé àlìkáálí bàbá wọ ipe dọ́ọ̀d lí ni wọ́n máa ibi tó yẹ kó dọ́ọ̀d lí ni wọ́n wì dípò kan tó kọ́ àlìkọ́ọ́dí wọ́n ní àlìkáálí bàbá tí ń pè ní àlìkọ́ọ́dí yìí bàbá yìí òun ni máa dájẹ́ ọ̀sẹ̀ríà ilé wọn tí wàá máa gbé ẹ lọ gbé bàbá àlìkọ́ọ́dí wá ẹ lọ gbé bàbá àlìkáálí wá ní morodo tọ́rọ̀ bá ti di pé wọ́n fẹ́ dájọ́ ọ̀sẹ̀ríà bàbá yẹn ni wàá dá láàfin
èmi mo ní rísì tí mo fi gba kí Olúwo yàn mí ní mufti. Àkọ́kọ́ àwọn àfáà mi tí wọ́n máa ń pọ́n lé wọ́n fún mi nímọ̀ràn yìí pé tó bá lọ yan ẹlòmíì tí ó bá tẹ́ wa lọ́rùn a jẹ́ pé mi mo fà á. Tó pẹ́ kí n tó gbà àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì Tààwùnù ní ètò kan tó ti gbé kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó pè ní Darul Iftar. Iṣẹ́ tá a fẹ́ kí Darul Iftar ṣe náà ni pé iṣẹ́ tí Al-Mufti ó ṣe ọ̀rọ̀ fatiwa bá a ṣe fẹ́ ṣe náà ni pé àwa ọmọ àwọn àfáà wa ni a ní dàkàtì tọ́jọ́ pé kò fẹ́ sílùú kan lẹ̀ Yorùbá yìí tó nírú dọ̀kítúrà tí ìwò ní. Gbogbo wọn làfáà mi, gbogbo wọn lọ̀gá mi, gbogbo wọn ló lè bá mi sọ̀rọ̀ tí màá gbọ́. Àti wá wò pé gbogbo àwọn àfáà wa yẹn a máa gbé wọn wá Darul Iftar táwa ti dálẹ̀ kólúwo tó wá pè wá pé ẹ wá jẹ mufti. Ìdí tí a fi gbà fún Olúwo ni pé Olúwo nígbàgbọ́ náà tí wọ́n ń pè ní Islamic structure. Ìyẹn ni pé ètò Islam bí Islam ṣe mú wá. Ó fẹ́ jí ìtàn bàbá rẹ̀ àwọn ọba tó ti lọ tọ́lá ẹ̀sẹ̀ máa jẹ irú ọba bí Olúwo tí ó pè mùsùlùmí lóhun àìsẹ̀ máa jẹ́ ìlú tíá ní wọ́n máa pè ní ìlú àfà nílẹ̀ Yorùbá yìí. Ìlú Ìwó ìlú àfà wọ́n máa pè ní gèrímàlàmí. Báyìí ṣe wáyé a bá mùsùlùmí àgbáyé ṣe bẹ̀rẹ̀ láti north wọ́n máa ń pọ́n lù wá lé tipẹ́tipẹ́tipẹ́ tọ́nà mọ̀ pé àwọn ọba tí a táwà ní àáfàá làwọn náà. Olúwo nígbà tó débẹ̀ ó lọ kíyìdì tí gbogbo èèyàn kírun lẹ́yìn ẹ̀ tádé ló fi kíyìdì. Ó lóun fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé ìtàn wa bó ṣe bẹ̀rẹ̀ nù. Ẹlẹ́ẹ̀kejì adé yìí kò sí fóòsà adé Ọlọ́run ẹyọ kan ni. Àtakò kò sáfà kan nílùú Ìwó tó takò. Kérédé àkọ́kọ́ yídì tí wọ́n kì níwò àti àkọ́kọ́ jímọ̀ tí wọ́n kì níwò ọba ló kì. Ọba dáyà gangan lòun gangan nílùú Ìwó. Ọba ló kọ́kọ́ kí jímọ̀ ọba ló sì kọ́kọ́ kí yídì ìtàn alúwánu tí wọ́n tò lẹ́yìn ẹ̀. Ìgbà tó jẹ́ pé ọba yìí ó ti bísí pẹ̀lú administration inú ààfin ó sì kéwú àwọn ọmọ rẹ̀ náà ti kéwú ó wá padà mú ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ kọ́kọ́ máa sì máa mú kó wọn máa di ààfin mú. Ibi táàfin Ìwó wà ohun ibi tí mọ́sálásí Central Mosque Ìwó wà ilẹ̀ ààfin ni. Ojúbọ òrìṣà tí wọ́n kó bọ̀ láti Ilé Ifẹ̀ ńgbà wọ́n ń bọ̀ ní tí wọ́n fẹ́ tẹ̀dọ̀ sí wò wọ́n pè ní ilé bàbá sàyé pé ilé bàbá òòṣà. Ibẹ̀ ni Olúwo àná tó pilẹ̀ Islam nílùú wa. Báwọn èèyàn kan bá ń ṣe Islam tẹ́lẹ̀ ní Wò wọn ò tí ì rọ̀wọ́ mú ọ̀dẹ̀ tí ì làkùn láta àgbà tí Olúwo tó bẹ̀rẹ̀ tiẹ̀ tọbatọba tadétadé. Olúwo tàwa tó bẹ̀rẹ̀ Islam tíá òun àti láwà nínú o. Gẹ́gẹ́ bí bàbá wa Sheikh Adam Ali lórí gan ṣe wí mọ́sálásí ìlú Ìwó Central Mosque ìlú Ìwó ní àkọ́kọ́ mọ́sálásí ilẹ̀ káàró òjìrè. Wọ́n ti ń ṣe Islam wọ́n ti ń jọba ẹ̀sìn nílùú Ìwó ó ti lé lọ́gọ́rùn-ún ọdún ó ti lé ní ọgọ́rùn-ún ọdún kí wọ́n tó bẹ̀rẹ̀ kí Sheikh Alimi tó bẹ̀rẹ̀ dáwà nílọrin. Ọ̀rọ̀ Islam Ìwó ó ti pẹ́ torí pé tó bá fẹ́ sọ láti 15 nǹkankan ni. Ọkàn rí pé mọ́sálásí jẹ́ mọ́sálásí ọba tí wọ́n pè ní àkọ́kọ́ mọ́sálásí 16 nǹkankan ìbẹ̀rẹ̀ 16 náà kọ́ òun bóyá bí 1626 but before Islam sì wà ní Ìwó 15 nǹkankan ó sì wà ní Ìwó àmọ́ ọ̀hàn àfìgbà tí ọba Olúwo tó gba Islam. Ìyẹn lọ́wọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìtàn máa ń sọ pé ọba Olúwo lọ́kọ́ gba Islam torí ẹ̀nìyàn kan ọmọ Islam kò níyì kò lérò àfi ìgbà tó bá yẹn gbà ó wá fàyè gbà wọn àfa. Tí Ìwó lè débi wípé tó ọba ti lè wé láwàní ò lè jókòó ní mítìn olóyè. Àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ò ní láwàní wọ́n wá fi láwàní kọ́ ààfin tọ́pọ̀. Tó ọba ti mọ̀ yìí pé òwe láwàní lóòótọ́ òun mú láwàní bọ̀ láwàní rèwé wọ́n fẹ́ fi mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́bọ àtẹ̀ntí ìṣẹlẹ́bọ pé tọ́wọ́ ti ẹgbẹ́ lẹ́bọ ní ò lè jókòó láàfin tọ́rọ ààfin náà àti fọ̀mọ́ fún Islam. Bó lẹ́sẹ̀ ẹ fẹ́ expect pé irú wa a ní support Olúwo lórí àníyàn tó dáa
tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀tàn ẹ̀sìn wọ́n fi gbogbo ọ̀rọ̀ north sí Sokoto kí ló dé Sokoto di khilafa ti bẹ̀rẹ̀ ìjọba Islam ti bẹ̀rẹ̀ Sokoto caliphate ó lọ extend sí gbogbo àyòkù bẹ́ẹ̀ náà ni ètò wa lo Islamic structure ìlú wo ló ti bẹ̀rẹ̀ ìlú wo bẹ́ẹ̀ náà láàkèwú ìbí ó ti bẹ̀rẹ̀ nìyẹn so nípa bẹ́ẹ̀ tó bá wá ní ká kún un lọ́wọ́ táwọn náà sì ti ń bẹ̀rẹ̀ dáwà àti àtàtì ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́ branch tààwùn ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gbogbo state ó wà ní Lagos state Ogun state kí wọ́n tó fi á jẹ mufti àti dásùkú tó ń wọ bíi 60 lẹ̀ Muslim nursery primary and secondary school àti dálẹ̀ kí wọ́n tó sọ pé kọ́ àjẹ mufti àwa ti ní ètò dáwà àti àtàǹṣe adẹ̀rùpọ̀ mọ́ àìmọye àfa àìmọye lèmọ́ọ̀mù là ń bá ṣe gbogbo tí wọ́n ń pè ní ikọ̀ ìmáàmù ní gbogbo eré àti àbòsíwá wọn àwa ń bá wọn ṣe wọn ò jẹ́ sọ́pọ̀tì ìmáàmù kankan nílẹ̀ Yorùbá yìí against wa láíláí kìí ṣe ìwò lásán o kìí ṣe ìwò lásán o káàkiri gbogbo àwọn ìmáàmù táwa súnmọ́ ó lójú ìmáàmù tọrọ ara wa lè mọ ìjọ yíra wa àdẹ kórìíra wọn kò yé wọn ní tó bá yóò yé wọn ibi ìkan bá ti bẹ̀rẹ̀ náà ni nígbà àwọn ò fààyè gbà náà bì nílùú bàbá rẹ̀ tí wọ́n ti bí tó yẹ pé Màdínà wọn ti fààyè gbà Màdínà wọ́n padà dead quarter gbogbo àwọn mùsùlùmí abẹ́ọ̀kọ́ ni pẹ̀lẹ́ sẹ́nìkan àdébì ní kò sẹ́nìkan tí ó kórìíra Màdínà àfi mọ̀nàfíkì ta ló fẹ́ kọ ọlá àwọn ọlá tọ́lọ́wọ́n bá lè kí ọlá ṣe àtòrí tó ṣe sọ́ọ̀lù ó yí padà ni wọ́n yẹ pé lóòótọ́ èèyàn bá ń sin lọ́n lóòótọ́ bí èèyàn bá ń sin lọ́n lóòótọ́ gbọ́dọ̀ sí bí àwọn tó ṣáájú wa lọ ìlú Mọ́kà wọn ti bí ànábì kí ẹ ti pé Islam ò respect Mọ́kà kí ẹ ti pé Mùsùlùmí ò respect Mọ́kà ṣùgbọ́n Mádínà respect ń bẹ lára rẹ̀ lágbára pọ̀ jù kí ló dé ibẹ̀ wọ́n ti fààyè gba ànábì ó nílùú àkọ́kọ́ tí Islam ti kọ́kọ́ rè pẹ̀lú freedom wọ́n yàn wá ní mufti àgbà àkọ́ rárá kí ló dé nítorí normal nù authority ló yàn wá kì í sáwọn tó wà ní under authority gbogbo mọ́múlẹ̀ Yorùbá under authority wọn wà under kíni o authority kò sí authority kankan lẹ́yìn government authority kan tí government tún gbà pé yẹn exist lẹ́gbẹ̀ẹ́ wọn dẹ́gbẹ̀ pé ó reduce agbára ẹ̀ wọn náà ní authority ọba ìbí wọ́n ti máa wò mọ́mù ni pé olóyè ọba kápẹ́ ń wo ni olóyè ọba ní mọ́mù nílùú wo ìlú Islam ọba àyè tó yẹ kó wà ní ti standard ti Islamic standard structure ẹgbọ́n mi sìn ọba ló ga gbogbo wa amir ọba tó jẹ́ mùsùlùmí ni o tí ó sòsà ọgbà pẹ́sì méjì lòun ní ó ní ọ̀gá gbogbo àwa mùsùlùmí ìmáàmù ara olóyè ni mufti ara olóyè ni waziri ara olóyè ni ló fi jẹ́ yí pé ká máa kí ìmáàmù ọmọ yan mufti àbí ustaasu àbí léèké kan olóhùn yan mufti bí ìgbé ọmọ ọba fọ́sùn ni ẹ̀jẹ̀ mọ́ra wọn ẹtí ní ti international standard ẹni tí máa yan mufti ẹni tí máa yan alwazir òun náà ni máa yan máàmù fún lù mufti èsè ẹjọ́ náà máa ṣe fatuwa fún léèké kan wọ́n náà wá ṣe fatuwa fún lù àbí fún gbogbo orílẹ̀-èdè náà wọ́n ń pè mufti kí oyè tó kọjá léèké òní léèké kan ò lè mùdírù léèké kan ò lè yàn nígbà tí wọn bá kàn sáà ń fọ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn lásán ni ọkọjá mùdírù kì í ṣẹgbẹ́ mùdírù àti wàzírù àti mufti o àti máàmù o oyè ìlú ni ẹni ó sì ní ìlú ní máa ń yàn ìjọba èyí sì ń yàn àmọ́ ìjọba máa ń yan ọba ní máa ń yàn fún Ọlọ́run wá fún alọ́ba gan tó pera rẹ̀ ní mùsùlùmí tó ṣe pé ìtàn rẹ̀ ní yẹ́rẹ́ pé ìkà ń wé mọ́ra wọn máa ń wulẹ̀ pẹ̀ jàgòsí tó lè ṣe ò lè yọ ìtàn ẹ̀kọ́ ò lè yọ́pọ̀ olúgbèsè ayé wa nílùú wa ọba yẹn tó wá dúró ó dẹ̀ pè wá káìsì tó gbà àgbà tí ibi táwa náà ti kéwú àwọn tó rẹ̀ àwa tí bàbá mi alwazir tó jẹ́ magaji Sheikh Abdulbaki Muhammad
àbí bàbá wa Khalifa Sheikh Abubakar Muhammad fún Khalifa àjọ táwọn méjì ń bá ní mọ́gbà mi nígbà bẹ̀jọ́ pé ibi mo ti kéwú àfáà mi tó kọ́ mi ń kéwú ọmọ ẹ̀ àfáàsì lòun náà wọn àdẹ̀ fi álọ́run lẹ̀ wọ́n ń gá èdè wa àwa náà lọ gbàmọ̀ràn lọ́wọ́ wọn àmì gbàkẹ́ni yìí o àwa náà dẹ̀ tún wò lọ́nà mi pé ọba yìí ìyẹn gbọ́dọ̀ kún lọ́wọ́ ọlọ́ni wa ta'awanu 'alal birri wat taqwa ẹ̀ràn ayín lórí dáadáa ẹ̀ràn ayín lọ́wọ́ lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run nígbà bá jìnà sí tó bá ń ṣe dáadáa sáwá lẹ́nu ọ̀rọ̀ àwa lájẹ̀bi yẹn lóòótọ́ báwọn ọba yẹn ṣe rí kí ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá rò bẹ́ẹ̀ máa wí fún ọ ni wọ́n máa tẹ̀lé ó nọ́mà àmọ́ bàbá súnmọ́ ẹnu tí ń tẹ̀lé tá à ń wí fún ọ wọn à ní tẹ̀lé àwọn aláwà jẹ̀bi ẹ̀ ọba prógámù jàmáà wa mú táìtù yẹn nìkan làwọ̀ láàgbé lórí nínú jàmáà wa ọba ìtọ́sọ́nà àwọn àfáà mi ọba mu ó dẹ̀ bá prógámù bílù wa ṣe rí tí a fẹ́ dá padà bó ṣe rí ní tó nọ́mà nílẹ̀ káàró òjìire gbogbo àwọn àfáà ńláńláńláńláńlá làwọn ẹni ọlọ́run tí ń sọ́pọ̀tì wa lórí Mufty yìí wọ́n gbọ́ lásán ni wọ́n ò pè wọ́n sí mítìn wọ́n gbọ́ pé olúwo ti yàn wọ́n dẹ̀ faramọ́ nígbà náà wọ́n dá tó pé lórí ire ni wọ́n èsè onítẹ̀m̀bẹ̀lẹ̀kú inú wọn dùn sí gbogbo wọn láti lọ sálámà sí àwọn tá a lágbára pọ́sibù ká tẹ́ gbogbo èèyàn lọ́rùn àwọn tá a lágbára ti lọ sálámà sí ẹni ọba fún aláyè pé ká wá àwọn àbá ìgbà tá a la fẹ́ sálámà sí bàbá wa Sheikh Sabab ọmọ bàbá wa Sheikh Adam Ali lórí àgbàfà ni alùsùnà ni wọ́n àláwọ̀ wa ni tí wọ́n bá àláwọ̀ wa àmọ̀ bẹ́lọ̀ náà ni pé jọba tó àláwọ̀ wa ẹni ọba tó fẹ́ ká sálámà sí wọn lọ sálámà sí bàbá níwò bàbá àgbà Sheikh Rabi ìgbà aláfẹ́ sálámà sí wọn àláwọ̀ alájá lọ wọ́n sì yúwù ńláńlá bàbá wa ìmáàmù gbogbo Ìlọrin wọ́n àláwọ̀ wa ló jẹ́ lọ tààtún láàfà gbogbo àwọn tó jẹ́ ní ọlọ́run wọ́n àláwọ̀ wa ni ẹ̀yìn yẹn wá àwọn nǹkan tá à ń túìtì yìí ó yẹ á túìtì ẹ̀ nítorí ẹlòmíì ó ní ìdìmọ̀ràn tí irú ọ̀rọ̀ báyìí bá ń ṣẹlẹ̀ irú ọ̀rọ̀ báyìí má fi ṣe jà rárá ṣé nígbà wọn wá yan Mufty níbì kan ìbáwá àti kọ́kọ́ yẹn wàsíìrì tiẹ̀ akẹ́lòmínà tó máa yan wàsíìrì tiẹ̀ Ìwó wọ́n ti yan wàsíìrì ọba ló sẹ̀yàn ọba gẹ́gẹ́ bí authority tó yan wàsíìrì ọ̀rọ̀ ìgbé téèyàn bá nọ́mà tó jẹ́ èèyàn gidi inú rẹ̀ ó dùn pé ọba yàn ojú kún aṣọ pé àfáà lè kí ó kan lóṣù kínní lọ́yàn ọ lọ ìmáàmù tí ó lẹ́tọ̀ọ́ sí àti yan wàsíìrì ẹgẹ́sẹ̀ ó lọ́la kéèyàn ó tó fi proud pé olúwo yàn mí ní Mufty àbí ọyàn bàbá wa ní wàsíìrì wàláhì ó tó fi proud ju ẹnìkan tẹ́ pé wọ́n máa ń yàn òun náà lọ wọ́n yàn ni tí wọ́n bá fọwọ́ sí ò lè wà nípò tó sì kíni tó fẹ́ wà nípa bẹ́ẹ̀ ta ni Mufty ilẹ̀ Yorùbá bó ṣe yóò jẹ́ ni wípé ẹni tí authority bá sì kíni tó bá yàn ní authority bá yàn tó bá sì jọ bí Islam ṣe máa sí kíni bí ṣe máa ṣe tá a bá dẹ̀ wò tàtà apá lọ́hùn olúwo lẹ́tọ̀ọ́ àti yan alwazir fún gbogbo ilẹ̀ Yorùbá àwa fọ́ọ̀sì ara wa lé yín lórí o iṣẹ́ táwa fẹ́ ṣe lọ́wọ́ torí nígbà wọ́n yẹ̀ wá waziri àti wọ́n yẹ̀ wá ní waziri ní ìsìn èèyàn àfáà mi Sheikh Yakub Abdulbaki Muhammad tó sì mú ènìyàn ọmọ kí ó nà tán yàn mí ní Mufty ṣé ta ní fún mi lówó oṣù ìjọba ní àbí ta ní àbólúwo gan ta ní bá mi ń rọrùn ìgbìyànjú tí mò ń ṣe even mo free lórí n tí bá fẹ́ ṣe olúwo kéré sólúwo ní sọ pé àmì ìlú tó sọ rèé ó free wa ó believe pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wa ká mọ ṣé wọ́n bá ṣe pa wá láṣẹ olúwo níbi tọ́lọ́ ń tọ́sọ́nà dé ó free wa ẹ̀yin náà wọ́n pé kò sí tá a lè sọ kódà èmi gan á sọ yọ́ tàbá ọba torí ìgbàgbọ́ ẹ̀ ni pé ẹ̀yin mọ tọ́lọ́ ń wí tànà bí wí ẹ̀ mọ́ bí wọ́n ṣe wà ń báyàn jiyàn mọ̀ tọ́lá àwọn tó jù mí lọ tán tó jẹ́ Mufty pọ̀ nílùú wo àwọn tọ́kọ́ mi kí ó mẹ́mẹ́
dakatir munasiku làwa gẹ́gẹ́ bó ṣe pé kò sáfà ayọ̀ kan báyìí tọmọ gbogbo fatiwa torí pé àwọn àfáà náà fìdí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni munasiku táwa jẹ́ ni pé tá a bá ti wá rí fatiwa kan tá a fẹ́ ṣe ẹni ọba jẹ pé kọ́ọ̀sì tó ṣe ọjẹ́ mọ́ kàkà ṣùṣù rẹ̀ profession rẹ̀ ọjẹ́ mọ́ bẹ́ẹ̀ alákòjú ní sẹ́ ó ṣe sẹ̀ríà ẹjẹ́ ní sẹ́ ẹ̀tọ́ jẹmọ́ sẹ̀ríà á gbé fatiwa tó jẹmọ́ sẹ̀ríà á gbé fún àwọn kan bẹ kùránì wọ́n ṣe fatiwa tó jẹ àwọn kan bẹ language ni wọ́n ṣe àwọn kan bẹ dáwà ni wọ́n ṣe àkídà àwọn àmọ́ gbogbo àwọn afáwa wọ́n sì ń dá wa lóhùn gbogbo àwọn afáwa lọ support wa gbogbo àwọn afáwa jájáde ilẹ̀ lágbára tó yẹ pé ìmọ̀ ni wọ́n ọmọ àwọn afáà làwa akàjẹ́mù náà síkù lásán pé afáwa lórí àwọn nǹkan báyìí ẹ wá sọ fún wa ká sì sọ fàyè bá a ṣe ń ṣe ètò dáhùn lifta ìtì àrùn wọ́wọ́ àbí mọ́jú lifta lẹ́gbẹ̀ẹ́ ní Mufty tẹ̀rí àtúní program mi program kan bẹ̀tẹ̀ pé ní alimakama yẹn ní alimakama tó Islamiyya every Saturday tó bá ti wá sí ìlú wo lọ́fíìsì Mufty ọ̀sọ́pọ̀ ń lọ síbẹ̀ gbogbo ọ̀ràn ìjà pátá tí bá ń ṣẹlẹ̀ àbọ̀rọ̀ pé ọ̀rọ̀ bóyá ó lè jẹ́jẹ́ èsì láàrin mùsùlùmí sí mùsùlùmí ó dẹ̀ lè jẹ́jà mọ̀lẹ́bí ìdílé àwọn izu míì tí wọ́n máa gbé lọ kóòtù táwọn mùsùlùmí gbéra wọn lọ sí kóòtù adájókòó kankalẹ̀ tí wọ́n bá fẹ́ parí ìjókòó tí wọ́n bá fẹ́ yanjú ìjà ó wá lè jẹ́ pé ńgbà míì ọ̀kan náà àwọn àfáà àgbà àbí ìmáàmù àbáṣáájú ẹ̀sẹ̀ kan ni wọ́n lọ gbé wá ipò ẹ̀ bá ní bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà táwọn ti parí primary assignment wọn àti ṣàlàyé fún wọn àti mú yìí lọ́wọ́ tani àbá wọn sọ̀rọ̀ tọ́rọ̀ yóò fi wọ inú wọn á wà lọ gbé ọ̀kan náà àwọn àgbà àfáà òun náà sọ̀rọ̀ lé lórí tí wọ́n bá sọ̀rọ̀ lé lórí ìgbà yẹn tó yẹ pé oṣù yẹn bá wà ní kóòtù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà yẹn ìkọ̀kìnní ìkọ̀kẹ́jì tí wọ́n ti gbà fún wa á bá wọn jókòó papọ̀ túrú lọ́ọ̀yà tí ń darí ọ́fíìsì yẹn wọ́n wà kọ ìtì adájọ́ tí ó sáyẹ́ǹsì wọ́n àgbẹ́jọ́ yẹn kó kóòtù àìmọye ẹjọ́ tó yẹ pé kóòtù ni ọ wà tó ti kú ò tó yẹ pé àwọn alápadà parí ẹ̀ àìmọye tí wọ́n fẹ́ gbé lọ kóòtù tó pé ọ̀dọ̀ wa ni wọ́n gbé wá adẹ̀yẹnjú ẹ̀ ẹjẹ́ nìsín ọlọ́run dẹ̀ bá níyanjú àti yanjú ìjà tó lé lọ́gọ́rùn-ún méjì. bẹ́ẹ̀ náà ni àṣemọ́gbà wọn àfáwà pé ẹ wá ṣàlàyé àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tọ́ta kókó àbáwọn iṣu tó jẹ́ iṣu tó tọ́tọ́tọ́tọ́. bákan náà ọ̀dọ́ ti tàwọn mi torí jàmbá tàwọn sùn mí ni a wà nù nàmbà 1 tí ń sọ̀lù wa ibi abáyé tó ti lọ́mọ tó pọ̀ bí Ìbàdàn ní area Òpóhùn àwọn local government bíi méjì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé